mo kí gbogbo ẹ̀rọ olùfẹ́ ìkànnì Obas TV tẹ́ ń gbọ́ wá tẹ́ ń wọ àwọn gbogbo ẹ̀pẹ́ ṣẹ́gun tẹ́ wọ́n lọ́pàá bẹ̀rẹ̀ tẹ́ ń wọ wá ẹni tó dẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ náà rèé ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì kẹ́yìn náà kẹ́tẹ́ notification bell kẹ́tẹ́ subscribing button kẹ́lẹ̀ darapọ̀ mọ́ wa ẹ ṣé gan. Kí la dẹ̀ ṣe lápá bí láti máa ń mú ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú àwọn tó wà ní ìgbọ̀nà tí amúlùdùn wa ohun tó ń ṣẹlẹ̀ láàrin wọn orin tó ń lọ nǹkan tó wà nínú orin ọ̀rọ̀ tí ń bẹ nínú orin àti dídára wa padà sínú ọ̀run àti dídá àwọn rẹ́kọ̀dù ẹ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń gbàgbé láti dá wọn padà nǹkan tá a jókòó tì yẹn ní ìkànnì tá à ń ṣe rẹ̀ ìdí rẹ̀ tá a sọ pé for entertaining for education for educating and for information ọ̀gọ̀gàn la wà fún ìyẹn ní ìkànnì ti Obas TV lẹ́nìí ń bọ̀ là ń lọ ibi tá à ń lọ òkú jìn ibi tá a fẹ́ yà lọ́pọ̀ mo kọ̀ wá ń bì kan àwọn kan ṣe àríyànjiyàn àwọn olórin kan báyìí lọ́wọ́ kọ́ ṣe hip-hop olórin kan báyìí lọ́wọ́ kọ́ ṣe hip-hop láàrin àwọn onífújì wọ́n ṣe wọ́n sọ wọ́n sọ fẹ́ nípa ẹ̀rọ bọ́rọ̀ ṣe rí kọ́ nìyẹn bọ́rọ̀ ṣe rí rèé gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀ àti bí àkọọ́lẹ̀ ṣe wà pẹ̀lú ẹni pé Wasiu Alabi Ajíbọ́lá ọmọ Ọdẹ́tọ́lá bàbá jẹ́jẹ́ Alhaji àwọn ni wọ́n kọ́kọ́ ṣe hip-hop tí wọ́n kọ́kọ́ feature nínú hip-hop single yẹn ní ọdún 1996 mo wá ṣàlàyé fẹ́ yẹn ní irọ́ kò lè bá lókè ọ̀rọ̀ yóò lé èkó ti sáyé lẹ́rọ èmi bá tẹ̀ ẹ́ sójú òpá ayélujára ló bá gbé wá ń bá ní òkè tí ò bá tún gba kíkọ́ gbọ́ ó yá wa lọ gbọ́ gbígbọ́ lẹ́lẹ̀ tó jáde nìyẹn látẹnu bàbá ìyẹn Gbénga Adéyínká the first lẹ́lẹ̀ tí wọ́n sọ ìyẹn ní ọdún 2007 níbi tí Báwasí ti ń ṣe ọjọ́ ìbí ọdún ogójì ọdún tó ti ṣe 40th birthday wọn ìyẹn ní ọdún 2007 bàbá Gbénga Adéyínká the first àwọn náà sọ bẹ́ẹ̀ pé Pasuma lólórin àkọ́kọ́ tó jẹ́ onífújì àkọ́kọ́ tó kọ́kọ́ bá wọn ní hip hop ṣe ó yẹ jẹ́ kí n tẹ̀sí létí kí n lè fi fẹ́ fi ẹ̀rí díẹ̀ kí n fi múlẹ̀ kí n kẹ́ lè gbọ́ látẹnu tí wọ́n gangan wọn rèé. A lot of people don't know that this is the first man, the first Fuji artist that did a collabo with a hip-hop act. A round of applause for him, please. Way back, Alaiwo, do you remember? Surely Gali, ladies and gentlemen. Oh no, let's burn a letter no. Bàbá Gbénga Adéyínká bí láti fìdí ọ̀rọ̀ rẹ̀ pé Pasuma lólórin àkọ́kọ́ lélẹ̀ tó kọ́kọ́ ṣe hip-hop single pẹ̀lú Remedy lélẹ̀ tó ń pe orúkọ ẹ̀ ní Jealous ìyẹn jáde ní ọdún 1996 ṣùgbọ́n látẹnu bàbá gọ́gọ́ fúnra yẹn látẹnu Wasiu Alabi ọmọ Ọdẹ́tọ́lá yẹn Báwasí àwọn gọ́gọ́ fúnra wọn tó fẹ́ràn ara wọn sọ yẹn nínú interview kan tí ìkànnì kan tó jẹ́ Hip TV tí wọ́n ṣe fún wọn yẹn ní ọdún 2018 àbí 2015 mi try láti rántí date yẹn tó ń lọ ń bọ̀ bóyá 2015 or 2018 ni wọ́n ṣe interview yẹn fún wọn yẹn lórí Hip TV àwọn fúnra wọn tó fẹ́ràn ara wọn sọ́nà ń bẹ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa hip hop nínú orin Fuji ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí o àwọn lẹ́ni àkọ́kọ́ kìí wá fi pín káàkiri àgbàlá yẹn torí pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nípa kan tí ń kọ orin Fuji wọn ti ń kọ́ lókè òkun ṣùgbọ́n mi gbọ́ rí nínú ìtàn pé onífújì kan lókè òkun bá oní hip hop kọ́kọ́ ṣe ìyẹn lókè òkun bí kò ṣe ní orílẹ̀-èdè ti Nàìjíríà. Ó yá ẹ jẹ́ kí n sáré tẹ̀sí létí eléyìí tí Báwasí gọ́gọ́ fúnra wọn ti sọ ìyẹn ní ìkànnì Hip TV nígbà tí wọ́n interview wọn yẹn ní ọdún 2015 wọ́n rí. I can say I'm the first Fuji artist that feature for hip hop singer in this country, Nigeria. So way back in 1996 with the Remedies. So I started it. So ní ọdún 1996 tán sọ pé orin yẹn jáde ṣé ẹ rántí orin yẹn ṣá ẹ jẹ́ ká keep on rocking ọ̀rọ̀ ọ̀bọ̀ keep ok ẹ jẹ́ sáré lu díẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ lè fi rántí dáadáa kí ló ń wọnú bọ̀ mí lọ jẹ́ kí n lu díẹ̀ fún yín bẹ́ẹ̀ yọ̀n rèé. Oníṣègùn tábàárì àlùyà máa ní oníkà keep on rocking kẹ̀yìn ṣàkómọ́. Orin tí mo lè yìí ó ní orin àkọ́kọ́ hip hop track àkọ́kọ́ àbíké ní hip hop single àkọ́kọ́ tí Báwasí ti bẹ̀rẹ̀ sí ní feature nínú hip hop òun náà fi sílẹ̀kùn hip hop lẹ́yìn ìgbà yẹn wọ́n ti ṣe àwọn orin hip hop lóríṣiríṣi ìkànnì kan náà tó wà tó ṣe interview fún wọn yẹn ní ọdún 2013 kọ́ ní ìkànnì yẹn ṣe fún wọn níbẹ̀ ní ìkànnì yẹn ti bí wọn gòkè kátẹ́gbà pé àyè sílẹ̀ olórin tó jẹ́ olórin international wa ní gòkè òun fẹ́ sílẹ̀ láti bá hip hop láti bá Fuji artist kọ́kọ́ ṣe collabo ṣetán aláwọn ṣetán wọn ní òkè kátẹ́gbà gbàgbọ́ wọn ní kẹ́ ẹ̀yìn olórin tó wù yìí lókè òkun pé fẹ́ collabo pẹ̀lú kálẹ̀ máa collabo pẹ̀lú bá ní ẹni tó wà wọn láti collabo pẹ̀lú táwọn nífẹ̀ẹ́ sí ju òun ní Chris Brown wọ́n ní Chris Brown ló wà wọn
kí àwọn káwọn ṣe kí ni káwọn ṣe collabo fún wọn. Interview tí mo sọ ó ti pẹ́ tán ti ṣe òkè ṣe recently ó ti pẹ́ tán ti bí wọ́n ní question yẹn tí wọ́n sọ. Ẹ jẹ́ kí n play fún yín kó má dàbí pé bóyá mo fi àwídùn àbí mo fi kún nǹkan lè gbọ́ fúnra yín látẹnu wọn gbọ̀gbọ̀ látẹnu wọn. Ó yẹ jẹ́ kí n sílẹ̀ kẹ́ lè gbọ́ látẹnu wọn fúnra yín. I think I love Chris Brown. If I will be chance and I have the opportunity to meet him and collabo with him, I would like that. Òun lẹ ti gbọ́dọ̀ tọ́ ni wọ́n yẹn pé táwọn bá láǹfààní ìyẹn láti bá olórin tó jẹ́ international ṣe papọ̀ ewé Chris Brown ló wà wọ́n káwọn bá ṣe papọ̀. Ẹ má dàgbàgbé pé nípa tí pop náà wọ́n ní àbókí ti jẹ díẹ̀ lóbi kẹyìn tó pọ́n. Ìyẹn ni pé Bawasi wọ́n ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ní pop ṣe ìyẹn yàtọ̀ sí láti 1996 títí di àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin hip hop ni wọ́n ti bá ṣe kódà àwọn fúnra wọn ti ṣe tiwọn wọ́n ti ṣe complete full album tó jẹ́ hip hop lẹ́lẹ̀ tó jẹ́ tiwọn tó jẹ́ bí 17 track ló wà nínú ilé tó ń pè ní My World ìyẹn lórúkọ ẹ̀. Mo ní wọ́n ti bá àwọn olórin ṣe wọ́n ti bá bí Ọlámídé wọ́n ti bá Ọlámídé ṣe collabo papọ̀ wọ́n ti bá Fino ṣe collabo papọ̀ Patoranking wọ́n ti bá ṣe collabo papọ̀ Tiwa Savage wọ́n ti bá ṣe collabo papọ̀ Òrìṣàfẹ́mi wọ́n ti bá ṣe collabo papọ̀ even Qdot wọ́n ti bá ṣe collabo papọ̀ títí dórí àwọn olórin míì bẹ́ẹ̀ ni wọ́n ti bá ṣe collabo papọ̀. Ó yá kí n lè fìdí ẹ̀ múlẹ̀ kó má dàbí mo kàn jẹ́ lọ́jọ́ kí n lo àwọn olórin bíi mẹ́ta àbí mẹ́rin lẹ́lẹ̀ tí Bawasi tí wọ́n ti bá ṣe collabo papọ̀ jẹ́ kí n lo bíi mẹ́ta àbí bíi mẹ́rin lẹ́lẹ̀ tí Bawasi ti bá ṣe collabo papọ̀. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ìyẹn látòrí Tony Tetula lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ti Jealousy yẹn ìyẹn ní ọdún 1996 collabo àwọn àti Remedies ẹgbẹ́ pé nínú Remedies náà ni Tony Tetula wà tẹ́lẹ̀ nínú ẹ̀ náà láti rí Idris Abdulkarim àti ṣe Idris àtẹnìkan ṣe Remedy àbí mo ti gbàgbé orúkọ àtẹnìkan ṣá tó fi jẹ́ mẹ́ta nínú Remedies lélẹ̀ tí wọ́n bá ṣe ní ọdún 1996. Nígbà tó wá di ọdún 1996 yẹn bákan náà wọ́n bá Tony Tetula wọ́n bá wọn náà ṣe àṣepọ̀ iṣẹ́ kan lélẹ̀ tí wọ́n pe orúkọ ẹ̀ ní ọmọdé mo fẹ́ràn tí ó pẹ̀ dáadáa ní omi ìfẹ́ ṣe mistake ọmọdé yìí fẹ́ pa mí ni wọ́n pe orúkọ. Ẹ jẹ́ kí n fún yín ní Belenja gbọ́ ìyẹn lára iṣẹ́ yẹn jẹ́ fún yín díẹ̀ gbọ́n bẹ́ẹ̀ mo ń bọ̀ ẹ jẹ́ n tẹ̀ díẹ̀ sí ilé tí bẹ́ẹ̀ ìyẹn nínú orin tí mo sọ pé wọ́n bá Tony Tetula ṣe tó fi jẹ́ another hip hop track tí Bawasi ti ṣe ń bẹ̀ ó yà wọ́n lè. Èmi ni Pasuma Bawasi ọmọlọ́pẹ́ pẹ̀lú Tony Tetula o. Ẹ ṣe yẹn mí ní ẹ̀mẹ̀ pé mo ní mẹ́ta máa tẹ àbí mẹ́rin máa tẹ̀ sí ilé tí ẹ kọ́kọ́ ṣe yẹn mí ní èmi tí máa tún náwó gan òun lélẹ̀ tí àwọn àti Ọlámídé jọ ṣe yẹn ní ọdún 2015 ṣùgbọ́n wọ́n padà fi sínú album wọn tí mo sọ tí wọ́n pè ní My World yẹn wọ́n padà fi sínú ẹ̀ ní ọdún 2016 ni wọ́n padà fi orin yẹn sí ọ ní wọ́n pè ní Action ni wọ́n pe orúkọ ẹ̀. Ó yẹ jẹ́ kí n tẹ̀ sí létí kẹgbọ́ bí wọ́n ṣe ṣe ìyẹn àwọn àti Ọlámídé Bàdó ní ọdún 2015 ẹlẹ́tì àwọn tí Ọlámídé jọ ṣe tí wọ́n pe orúkọ ẹ̀ ní Action. Ẹ má gbàgbé mo ní wọ́n padà fi sínú album wọn ní 2016 ìyẹn My World òun lélẹ̀. Eri lọmọ Aláàjì ọ̀rọ̀bọ̀ keyboard creator African pop daddy GS. Lẹ́yìn yẹn ń kọ́ wọn dúró bẹ́ẹ̀ wọ́n tún bá olórin míì ṣe wọ́n mú mọ́ra wọn ni àwọn olórin tó bá ṣe pọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ mú bíi mẹ́ta mẹ́rin lọ. Wọ́n bá Fino náà ṣe orin kan lẹ́lẹ̀ tí wọ́n pè ní I'm on Fire tí wọ́n jọ ṣe ní ọdún 2016 wọ́n fi yẹn náà yẹn sínú album wọn My World nígbà tí wọ́n gbé jáde ní ọdún 2016 yẹn. So ti Fino yìí wọ́n jọ ṣe papọ̀ ìbóyá ọdún 2015 àti 2016 òun ni wọ́n feature Fino nínú ilé tí wọ́n pè ní My World. Ó yá ẹ jẹ́ kí n tẹ̀ sí ilé tí yẹn látàpá àbí lélẹ̀ tí àwọn àti Fino jọ ṣe tí wọ́n jọ ṣe papọ̀ tí wọ́n ti feature Fino nínú òun rèé. They know fit take my space. I'm on fire. Mogona I'm on fire. Tó ó sì kọ ẹjẹ mẹ́yọ kan sí kí n tó dìde ẹlẹ́ làwọn àti Tiwa Savage jọ ṣe ìyẹn jáde ìyẹn ní ọdún wọ́n fòun náà sínú ábọ̀mù wọ́n fi sínú ábọ̀mù My World ní ọdún 2016 ṣùgbọ́n before 2016 ni wọ́n ti release wọn láti 2014 tí ó ti wà lórí bátà wọn yẹn ti ń gbọ́ kó tó di pé ábọ̀mù yẹn wá jáde ní wọ́n wá fi sínú àwọn ábọ̀mù wọn yẹn ní ọdún 2016 ó wà lára ábọ̀mù wọn 2016. So Ìfẹ́ ni wọ́n pe orúkọ ẹ̀ àwọn àti Tiwa Savage òun ni wọ́n jọ ṣe. Ó yá ẹ jẹ́ kí n tẹ̀sí létí yẹn látàpá mi. This love is wonderful, baby you are beautiful, nobody feels as you, cause na me and you my boo. Let's gbọ́ yẹn. So kí ni nǹkan tí
mo gbìyànjú àti sọ̀rọ̀ náà ni pé báwa sí àwọn náà ti ṣe púpọ̀ nínú entertainment industry, being it Fuji music, being it hip hop, being it acting, wọ́n ti gbìyànjú gidi gan nínú Fuji music. Mo rẹ̀ sọ́rọ̀ mo ń sọ kì í ṣe pé mo fi iṣẹ́ mo fi tàbùkù ẹnikẹ́ni àbí mo fi bẹ́ẹ̀ nìkan lórí ẹnìkan bí kò ṣe pé a kàn fi ń yànnàná ìyẹn láti fi ìdí ìtàn múlẹ̀ àmọ́ pé ìtàn gbọdọ̀ parun ìyẹn nínú agbọn entertainment industry wa kó lè fìdí múlẹ̀ dáadáa. Ìdí ẹ̀ ní àkójọpọ̀ ilé kì í ṣe bóyá láti fi tàbùkù ẹnikẹ́ni àbí láti fi rẹ ẹnìkan sílẹ̀. Ẹ jẹ́ ìṣẹ́nu dédé ṣíbí lápá bí kí n tún dìde ìyẹn lápá bí ká tún lè jọ pàdé inú fọ́nrán mi ìyẹn láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n tó bá pẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ̀ bá ìkànnì pàdé ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ yín ẹ bá wa wo ṣẹ́ kẹ́ ẹ bá wa ṣe kíni kẹ́ ẹ bá wa like kẹ́ ẹ bá wa subscribe nǹkan tó dẹ̀ fi mú tẹ́ fi wò débi tó dé àjẹpẹ́ ìgbádùn iṣẹ́ ni ẹ wá ṣe kíni ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ tẹ́ notification bell sọ́dọ̀ àbá ti fi ṣẹ́ mi sàpá bí àmàtà yín ìyẹn ní olóbó látàpá bí ẹ jẹ́ kí n dìde kí n sọ pé ó dàbọ̀.